awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ kalẹ̀ ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni thank you for subscribing ẹ̀yin tẹ́ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe láì fi àkókò ṣòfò ìdákọ́lẹ̀ mo fẹ́ sọ lẹ́ni tí àwọn olóyìnbó ń pè ní erectile dysfunction so erectile dysfunction ìpele ló ti lè wá oríṣiríṣi ọ̀nà ló ti lè gbà múyàn no matter ọ̀nà tó bá ti mú ẹ ṣó yẹ erectile dysfunction náà là ń pè ìdákọ́lẹ̀ náà là ń pè ní èdè olóyìnbó ó lè jẹ́ wípé ọkàn rẹ ò sí ń bẹ̀ ìdákọ́lẹ̀ náà ni ó ṣe kò kí ń nà ìdákọ́lẹ̀ náà ni ó ti gùn tẹ́lẹ̀ ó shrink ìdákọ́lẹ̀ náà ni ó ṣe kò wá ìdákọ́lẹ̀ náà ni ó ṣe tán nísìnyí àti múra ṣe lẹ́ẹ̀kejì ìdákọ́lẹ̀ náà ni ó ṣe é nísìn ó tiẹ̀ lè gbéra mọ́ ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìdákọ́lẹ̀ náà ni ìdákọ́lẹ̀ in so many forms ló ti lè wá ìdákọ́lẹ̀ náà ni pé ó dà ṣíún ìdákọ́lẹ̀ náà ni ó ṣe ṣòròrò bí omi ìdákọ́lẹ̀ náà ni pé àtọ̀ rẹ ò kí ń dánmọ́ ìdákọ́lẹ̀ lóyìnbó ń pè ẹni Yorùbá ń pè erectile dysfunction náà ni olóyìnbó ń pè tẹ́ bá ti wo fídíò mi lẹ́tẹ̀ẹ̀yìn wá ẹ mọ̀ pé a ti sọ extensively lórí ọ̀rọ̀ yìí tẹ́ wá rí gbogbo nǹkan tí mo kà kalẹ̀ yìí òun ni àwọn olóyìnbó ń pè ní ìbálòpọ̀ stages of ìbálòpọ̀ response tí mi ní sọlódé lóyìnbó stages ọ̀nà mẹ́rin ló pín sí ọ̀nà mẹ́rin tó dẹ̀ pín sí yẹn òun náà ni erectile dysfunction ti máa ń affect èèyàn ó lè affect ẹ ní ìpele kan ó lè affect ẹ ní ìpele méjì ó lè jẹ́ pé ọkàn rẹ̀ ò sí níbẹ̀ ìgbà míì wọ́n ò túra síwájú ọkùnrin ara rẹ̀ ò ní gbéra wọ́n fọ pápápá ara rẹ̀ ò ní gbé wọ́n tọ́lá ara rẹ̀ ò ní gbéra kò sí nǹkan tá à ń pè ìdákọ́lẹ̀ erectile dysfunction ni ó pín sí ìpele ti number one phase tá à ń pè ní desire ó ṣe ó tètè wá ó ṣe nísìn ó tí wọlé ó wá ó ṣe fún ìgbà ṣókí ó wá ó ṣe again ó rí wá gbogbo ẹ̀ náà ló wà lọ́dà face tí mo sọ yìí ọkọ àtìyàwó wọ́n á ti mọ̀ pé something is wrong with them èèyàn tó ní ara ó mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí òun ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí òun ló mọ face àbí faces because ó lè jẹ́ gbogbo ẹ̀ gan tó mọ̀ so kò sí nǹkan méjì tẹ́ máa ṣe ní ju pé tó bá ti ṣe lọ́tún tẹ́ ṣe lọ́sì tó mọ nǹkan tó máa ṣe sí tí kìíní dẹ̀ persist tó jẹ́ pé lemọ́lemọ́ ni kò kí n ṣe pé bóyá èyí tó ṣe é lẹ́yìn tó dẹ̀ lọ tó gbúrò rẹ̀ mọ́ èyí tó jẹ́ pé ojoojúmọ́ ló ń ṣe é kò sí nǹkan tó wàá ṣe ni pé ẹ lọ sí hospital ṣóyẹ ẹ lọ sí hospital then mo wá ṣe physical examination yìí tó máa focus lórí cardiovascular ones ó máa focus lórí neurological system ó di 2 ó máa focus lórí urogenital system then wọ́n wá tún wá ṣe laboratory test tó jẹ́ pé ó lè determine etiological factor ìdí gangan tí erectile dysfunction yẹn tó fi ṣẹlẹ̀ tá bá sọ pé cardiovascular ó mì pé nǹkan heart ẹ̀jẹ̀ veins àti àwọn capillaries ṣe mọ̀ pé gbogbo bí ẹ̀jẹ̀ ṣe ń rotate ṣé ẹ̀jẹ̀ ò rotate dáadáa ni say something is wrong somewhere àbíbì kan ló dì sí tí ò jáde òun náà la fi sọ̀rọ̀ nípa varicocele níjọ̀wọ́ ara láàyẹn náà ni à á sọ̀rọ̀ nípa àwọn spinal cord àwọn sensory organs àwọn gbogbo nerve system àti brain ṣé mọ̀ pé gbogbo kìíní ó ń ṣiṣẹ́ papọ̀ ẹni láti lọ sí hospital à á wá sọ̀rọ̀ nípa nǹkan ọmọkùnrin gangan tá à ń pè ní olóòtú wà ní under urogenital nǹkan ọmọkùnrin gangan tó fi di pé bí wọ́n ṣe ń tọ̀ bí wọ́n ṣe ń dà ṣé kíní kan ló wà ń bẹ̀ ni ṣé kò signal síbi brain dáadáa ni dẹ̀ àwa wá wò pé lẹ́yìn ìgbà yẹn tí gbogbo ilé tó bá wà tó bá péye kí wá ló fà á ó lè jẹ́ smoking ó lè jẹ́ àwọn tó ń mutí ó lè jẹ́ so many things so nísìnyí mo wá find out pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn they complain one way or to the other most of the time topic mi is mostly on this thing ǹjẹ́ nísìnyí ẹ̀rù wá ń bà mí àyà mi já
bẹ́ẹ̀ mo máa sọ kí nìkan fún yín pé agbára Ọlọ́run ká bẹ́ẹ̀ ó di dandan ká sọ pé kẹ́ lọ sí hospital product tèmi tó jẹ́ herbal ó máa take care kìíní in as much as kò kí n ṣe pé spinal cord in as much as kò kí n ṣe pé bóyá o ti ní injury tó jẹ́ pé injury tó wá nìyẹn ó máa dì pẹ̀lú maybe surgery bẹ́ẹ̀ tó bá jẹ́ pé any other thing tó jẹ́ pé bóyá òtútù inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé ó fi di pé ara rẹ̀ ò jí pépé mọ́ agbára Ọlọ́run ká tó o bá ti ṣe pé spinal cord tó yẹ ṣe pé ṣíṣe ni kinní kan ó ti bẹ́ǹdì tí wọ́n á sọ pé tó àfọ̀tẹ́ bá ṣe surgery kẹ́ tó láì ṣe yẹn àbí bóyá nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí bóyá surgery la máa fi gbé dìde mo ti sọ wípé ẹ má bẹ̀rù agbára Ọlọ́run ká ẹ tẹ̀ sáwọn hospital àbí ẹ wá sí ọ̀dọ̀ àwọn ní herbal wọn ò bá yín ṣe ìwádìí tí wàá tẹ̀síwájú pé àwọn kí ló ń ṣẹlẹ̀ àbí fertilizer ni àbí bá a ṣe ń jẹun ni àbí bá a ṣe ń mumi ni àbí àwọn canned food tá à ń jẹ ni àwọn nǹkan tá à ń jẹ gbogbo ẹ̀ wà lára nǹkan tó ń fa ìpínlẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ọmọdé 34 years 50 years láì wọ 80 years wọ́n ń complain ìdákọ́lẹ̀ ṣá at all category ìdákọ́lẹ̀ ní ṣá èmi mọ̀ pé tí ò bá jẹ́ 100% 80% nǹkan tá à ń jẹ ló ń fa kínní mo fi wá sọ fún yín pé ẹ máa flush alálùbáríkà ẹ máa ṣe tẹ bá dẹ̀ ń ṣe ẹ mọ̀ kí tẹ́ máa jẹ ẹ sọ pé ẹ ń jẹ fruit ẹ má jẹ fruit tí wọ́n can tí ò bá ti jẹ́ pé fresh fruit is nonsense ó lè dá system yín rú ó lè yí system yín padà sẹ́yìn táàmù wo lẹ́ ń jẹ fruit mo ní ẹ má mọ̀ jẹun lálẹ́ the same thing náà ẹ̀yin kẹ́ ẹ sọ pé ẹ ní jẹun lálẹ́ ẹ má jẹ fruit tó bá jẹ latest jẹ́ kó jẹ́ 7 yẹn náà or 6 to 7 ó fẹ́ jẹ fruit nísìn 6 to 7 mo fẹ́ kí oúnjẹ mi kó digest ó ti jẹun tán nísìn ṣóyẹ ó wá jẹ fruit lé you are doing it the wrong way bẹ́ẹ̀ ṣe ń jẹ gbogbo oúnjẹ yẹn upside down no matter what ó máa affect system yín okay mi ò fẹ́ jẹun mo fẹ́ máa mu juice tó jẹ́ pé juice àwọn prepared juice ló ń mu you understand tó bá mọ̀ pé ó fẹ́ mu sugary tea sọ pé ó fẹ́ mu sugary tea bẹ́ẹ̀ tó bá pé ó fẹ́ mu fruit tí wọ́n can tí wọ́n package ṣé ẹ mọ̀ pé no matter what sugar máa wà ń bẹ̀ sugar tí àwọn ọkùnrin ń jẹ jù òun ló fa most often premature ejaculation then again fatness ọ̀rá níbi kùn ẹ ní láti get rid of it then a wá tẹ̀síwájú program ti ń pọ̀ a wá tẹ̀síwájú ṣóyè yín àwọn plant kan wà tó jẹ́ pé herbal ni wọ́n natural plant ni wọ́n ó dáa bẹ̀tà bá ní ká sọ nísìnyí wọ́n á sọ pé it is not scientific proven lóòótọ́ but àwọn èèyàn ń jẹ oore ọ̀fẹ́ níjọ́ wo nílẹ̀ ńlẹ̀ ń bíbá ẹ̀sẹ̀ kí mo sọ̀rọ̀ ginseng dà á ní pé kẹ́kẹ́ mọ́ kó jẹ mo ti sọ bẹ́ẹ̀ ṣe wọ́n máa lò nínú program yẹn fún ẹ̀yin tẹ́ ẹ bá ní oore ọ̀fẹ́ láti pè mí pé ẹ fẹ́ ra herbal abẹ́ lè fi pé herbal mi wọ́n scientific ò prove ẹ̀ ashwagandha plant India ni ó dáa gidi gan bẹ́ẹ̀ àwa kan ọlọ́run fún wa lé oore ọ̀fẹ́ Nàìjíríà à ń rí ashwagandha root scientific ò prove ẹ̀ but àwọn èèyàn jẹrẹ ọ̀fẹ́ ó ní ashwagandha ó ní scientific kò prove ẹ̀ ashwagandha ní ṣóyè yín ashwagandha root ní from India ṣóyè yín ó ṣe oògùn ìdákọ́lẹ̀ náà oògùn àwọn Yorùbá lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣóyè yín ó ń ṣe oògùn ìdákọ́lẹ̀ oògùn àwọn Haúsá lọ́lọ́kọ̀ òjọ̀kan ó ń ṣe oògùn ìdákọ́lẹ̀ in as much as wọ́n ti lọ determine pé kò kí ń ṣe pé ṣíṣe ni o ní problem spinal cord àbí neurologic problem kan àbí problem kan tó yẹ pé ó need láti ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ àbí problem kan tó yẹ pé bóyá ṣíṣe ni veins yẹ ó manufacture you understand kò ṣiṣẹ́ tààràtàrà tí ò sí problem yìí bẹ́ẹ̀ àbí bóyá diabetes àbẹ kódà kó jẹ́ diabetes àbí hypertension mo ti sọ wípé àwọn herbal product tó wà tó yẹ pé a lè lò tó máa help wa so ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ju pé ẹ take care ara yín tẹ́ bá ti ń jẹ nǹkan tẹ́ ẹ̀ sure ẹ find time
kẹ́ flush. This is on point by 2, using my words for others. Passion mi ò ní pé kọ́kùnrin dáa kí gbogbo network ẹ̀ náà kó dẹ̀ dá papọ̀. Bye for now.